Ẹ kú dédé àsìkò ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn èdè, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú ńláńlá yín o. A dúpẹ́ oore ọ̀fẹ́ yín tí kò ní àfiwé. A dúpẹ́ oore tí kò ṣeé fowó rà tẹ́yin Olúwa ṣe fún wa. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Ògo yín àti ọlá ní forúkọ yín fún àánú ńláńlá tí ó gbé wa ró. Ẹ ṣé Ọlọ́run wa o. Ọlọ́run ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ Ẹtì, ọjọ́ 15 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kó dùn kó pọ̀, kó dùn kó pọ̀. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Ìdìtalórómì orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n. Ìwé Ìdìtalórómì orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n. Ẹnìkan ìbá ti ṣe lè lé ẹgbẹ̀rún, tí ènìyàn méjì ìbá ti ṣe lè lé ẹgbàárùn ṣá, bí kò ṣe pé bí àpáta wọn bá ti ta wọ́n, tí Olúwa sì fi wọ́n tọrẹ. Wàyí ẹ jẹ́ ká mú Bíbélì kíkà wa nínú ìwé Oníwàásù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn dé ìkejìlá. Ìwé Oníwàásù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn dé ìkejìlá. Ẹni méjì sàn ju ẹnìkan, nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn. Nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnìkan yóò gbé ọgbà rẹ̀ dìde. Ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe òun nìkan nígbà tí ó bá ṣubú, tí kò sí ẹlòmíràn tí yóò gbé dìde. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọ́n ò mọ̀ọ́rù. Ṣùgbọ́n ẹnìkan yóò àti ṣe mọ̀ọ́rù. Bí ẹnìkan bá kọlu ẹnìkan, ènìyàn méjì yóò kọ wọ́n ò kó lójú. Àti okùn oníkan mẹ́ta kì í yá fàjà. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ Ẹtì. Bí a ṣe pọ̀ sí ní àwọn ìjọ ìbílẹ̀ wa, ni àwọn ìsìn wa yóò ṣe dùn sí. Bí a kò bá pọ̀, báwo ni a ṣe fẹ́ hó ìhó ayọ̀? Bí a bá ṣe pọ̀ sí, ni ariwo wa náà yóò ṣe rinlẹ̀ tó. Bẹ́ẹ̀ ni yóò sì dùn tó láti yin Ọlọ́run. Jẹ́ kí n sọ ohun tí mo gbàgbọ́ pé ó jẹ́ orírun àtẹ́wọ́ pípa fún ọ. Lọ́jọ́ kan, àwọn ìka ọwọ́ wọ́n jí, wọ́n sì gbọ́ bí àwọn ẹyẹ ṣe ń kọrin. Wọ́n wí pé, Ọlọ́run, àwa náà fẹ́ yìn ọ́. Wọ́n gbìyànjú láti dún ní ọ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò sí ohùn. Lójijì, wọ́n ní, bí àwa méjì bá lè fọwọ́sowọ́pọ̀, bóyá a lè mú ìró jáde. Nítorí náà, ìka kan ó sopọ̀ mọ́ ìkejì, wọ́n sì rí ìró díẹ̀ jáde. Wọ́n tún tẹ̀síwájú. Ìka kan sopọ̀ pẹ̀lú ọwọ́ méjì, wọ́n sì mú ìró jáde ju ti tẹ́lẹ̀ lọ. Ìka mìíràn tún darapọ̀, ìró náà dára sí i. Ìka mìíràn náà tún darapọ̀. Láìpẹ́, gbogbo ìka darapọ̀ láti yìn. Wọ́n sì hó ìhó ayọ̀ sí Olúwa. Ní ọ̀nà kan náà, bí a bá pọ̀ sí, bẹ́ẹ̀ ni ipa wa ní ayé yóò ṣe rí o. Nígbà tí a bá pọ̀, ipa tí a ní yóò pọ̀ débi pé kò ní ṣe é fi ojú rénà rẹ̀, kò ní ṣe é fi ojú parẹ́. Nígbà tí ènìyàn 10 bá wá láti lòdì sí ètò ìjọba kan, ìjọba lè fojú rénà wọn ẹ̀wẹ̀. Nígbà tí 10,000 ènìyàn bá wá sọ̀rọ̀ lòdì sí ètò ìjọba kan, yóò nira púpọ̀ fún ìjọba láti fojú rénà wọn o. Àwọn agbára tó ń ṣe àkóso ní agbègbè ibi tí ìjọ ìbílẹ̀ rẹ wà yóò mú ọ ní bàádà. Nígbà tí o bá pọ̀ ní àyọrísí, ìjọ ìbílẹ̀ rẹ yóò lè ní ipa lórí ètò àti àṣà agbègbè náà. Nígbà tí a bá pọ̀, àwọn iṣẹ́ àkànṣe yóò rọrùn láti ṣe. Nígbà tí ènìyàn 10 bá parapọ̀ láti ṣe nǹkan, wọn yóò ní láti fi akitiyan àti ohun ìní wọn kún kí ó tó di ṣíṣe. Ẹ̀wẹ̀, tí ènìyàn 100 bá wá papọ̀ láti ṣe nǹkan náà, nǹkan yẹn, wọn kò ní nílò akitiyan àti ohun ìní ẹnìkọ̀ọ̀kan púpọ̀ láti jẹ́ kí ó di ṣíṣe. Nítorí náà, àwọn iṣẹ́ àkànṣe máa ń di ṣíṣe ní kíákíá àti ní ìrọ̀rùn nígbà tí a bá pọ̀. Olùfẹ́, tí Ọlọ́run bá jẹ́ bàbá rẹ lóòótọ́, ó yẹ kí a fi ara jì sí gbígbòòrò ìjọba rẹ̀. Wàásù ìyìn rere níbikíbi tí o bá ti bá ara rẹ, kí o sì pinnu láti jèrè ọkàn. Ó kéré tán,
ọkọ̀ kan ní ọjọ́ kan fún Kristi tí o kò bá lè lọ sí oko ìjèrè ọkọ̀, ṣe àtìlẹ́yìn fún àwọn ajíhìnrere pẹ̀lú àdúrà rẹ àti àwọn ohun ìní rẹ. Bí Kristẹni tí a ní ayé bá pọ̀ sí, bẹ́ẹ̀ ni ipa wa yóò rí. Kókó ìṣe: sọ di ojúṣe láti máa wàásù fún ó kéré tán ẹnìkan lójúmọ́. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti máa wàásù ó kéré tán kí a lè jèrè ọkàn ẹnìkan fún Ọlọ́run ní ojúmọ́. Olúbùkọ́lá Ayápé ní orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ìyìn rere. Nígbà tí a pàdé lọ́la, ìpàdé wa bí ó dàbọ̀.